abasini wasu'ul ismi la yati bi khairin walil asma'i ta'sirun azim. Wasu'ul ismi la yati bi khairin bi naf'in walil asma'i ta'sirun azim. Abonitira olisu'ul ismi okoko la yati bi khairin la yati bi naf'in. La yati bi khairin. Kéèyàn máa jó kọ̀kọ́kọ́ àdáwòtá kanú wọ́n sọ lómi ló kọ dáadáa tán bóyá bí à ń jọ ń kẹ́gbẹ́ àjọ pàdé léèwé wọ́n bá fún un ló kọ míì bóyá nìkínébù ọ̀tọ̀ lókè ọ̀tọ̀ làlàjẹ́ ìfẹ́ pẹ́ńpẹ́ nítorí àsìkò tó ń bọ̀. Wasu'ul ismi la yati bi khairin wal asma'i ta'sirun azim. Àbá ní kéèyàn máa jó kọ̀kọ́kọ́ lórí tí mú wá. Walil asma'i ta'sirun azim. Ó kọ́ sì máa lapa lára yàn. Nígbà jẹ́ pé bàbá wa Alhaji Agba wọ́n jẹ́ Kamaludeen. Bàbá wa ní Mọ̀lìmọ́lá tí ń ṣènáwó láti bí ìdí ẹni bọ̀ wá tó fi dé ní Jímà. Ó kọ̀ ọ́n náà làwọn náà wá ń jẹ́. Ọlọ́run wá ní fọ́tò tí ń bẹ lọ́ra bàbá wọn parí sára tiwọn náà. Nípa àmà, nípa ọlá, nípa títóbi, nípa òkìkí. Ọ̀rọ̀ wa di pé Ayyakallahu ta'ala àbí. Ayyakallahu la yakamala nisa fadila. Ayyakallahu ta'ala yakamala nisa fadila. Ayyakallahu ta'ala. Ayyakallahu ta'ala. Ayyakallahu ta'ala. Maula Rita Isa. Ayyakallahu ta'ala. Maula Rita Isa. Ayyakallahu ta'ala. Ayyakallahu ta'ala. Ayyakallahu ta'ala. Ya kamala Rita Uzila. Ayyakallahu ta'ala. Ya kamala Tamadila. Ayyakallahu ta'ala. Ayyakallahu ta'ala. Ya kamala Rita Fadila. Ayyakallahu ta'ala. Ẹsẹ̀ orin yìí ni bàbá Mọ̀lánà Sheikh Adam ni wọ́n ti kí bàbá wa Alhaji Agba mufti àkọ́kọ́ Sheikh Kamaludeen Ladabi. Ní wọ́n ṣe déédéé bàbá wa tó ní ìjókòó tèmi. Alhamdulillah. Ọlọ́run bá ṣàlékún ẹ̀mí kún ọ̀tà lábẹ́ fún yín. Àmín. Ní tó wá jìnnà, àwọn ọmọ ìyẹn bẹ́ẹ̀ ń jókòó yìí. Àwọn èèkàn èèyàn, àwọn èèyàn kan bí ẹgbẹ̀rún èèyàn. Ọmọ bá gbé bí bá gbé látọ̀dọ̀ bàbá wa Al-Yaminu kọ́hún. Al-Yaminu wọ̀lá ó. Káàní Abubakar fi ṣàmán. Àwọn fi ṣìmán kò sí ìtòkì tó gbé. Alhamdulillah. Ọmọ wa ibẹ̀ bàbá wa Hasbunallah. Hasbunallahu wa Àwọn ni'mal ìlú yìí wakeel. kanu, Èkó kanu. Hasbunallahu wa ni'mal wakeel. Ọlọ́run tí ń bá yín tí ń bẹ pẹ̀lú yín ti pẹ́ ọlọ́mọ padà lẹ́yìn lẹ́yìn. Àmín. Ọlọ́run lọ́kà mi ni ọlọ́run. Àmín. Ọwọ́ kàrà tí wà ọlẹ́ pẹ̀lú jádù tó bí àpá wa àlífà tèmi nílé kéwú. Àpá wa al-marhum Sheikh Suleiman. Jádù wọn bàbá ní jẹ́ jádù fẹ́ yìí lẹ́sìn. Nínú àwọn tó ní àkọọ́lẹ̀ rẹ̀ tó ní tàn lókè màlẹ́ lẹ́yìn ni. Alhamdulillah. Bẹ́ẹ̀ bá kàtàn lè kéwú yà yín lókè àgbòkù tí ọba ti ti bọ́ ìtàwọn ó kúrú. Ọlọ́mọ́sá bá kí àfa tó bí yín àti bàbá àgbà lọ́wọ́. Àmín. Wọ́n lọ́ọ̀rìn mi àlífà wa. Àmín. Àtàwọn tó pọ̀ rẹ̀ bàtà wọn ẹni ọlọ́. Àmín. Wọ́n tara bẹ́ẹ̀ kí Bàbá wa àfa wa nílé kéwú bákan náà. nílé kéwú bákan náà. Bàbá wa Al-Haddad. Tọ́ Bàbá Haruna Rashid. Bàbá Khalifa. àwọn ará sí ni wọ́n ti lọ. Bàbá Bàbá wa Sheikhul Alqa. ṣé wùlẹ̀ àríkà wọn bẹ́ẹ̀ jòkó. Salati Akili. Àwọn onínáwó nù ẹkú náwó láti jẹ ẹ̀rín. Àwọn àtàrà ti ní Bàbá wa Ya Salam. àti àfa wa Ya Salam. Bàbá wa Àgbàláló. Àti bàbá wa Àgbà lálọ́ àwọn wà sínú. Àwa tí Bàbá Alhayi Alaye. àwa tí àfa wa Alaye àwọn ìkàlù yìí nù. Àwa tí àfa Bàbá wa Àgbàlágodi.
lẹ́gbọ̀dì àyọ̀sínú àwọn àwọn afẹ́fẹ́ bẹ́ẹ̀ àwọn àmàlójòkó ìyá yín fún pípọ̀ bàbá yọ̀dọ̀ bàbá aláìgbà mi bẹ́ẹ̀ ni. Bàbá Ibi Àpẹ́. Ibi Àpẹ́. Bàbá Yàsí Àlùfà Tápà. Àlùfà Tápà ìyá fún abẹ́bẹ́. Bákan bíi dé ọjọ́ ti lọ. Ẹ̀mí ìdúkò kan làlá ọ̀rọ̀ bí ìtúbi. Wọ́n tó tú lálẹ́ àyà bèbè sáádáàtì. Àbáwá sinú láwọ alimọ̀lùwàkì. Nígbà wọn sọ kẹ́lí máa wàdísà lẹ́ẹ̀kan. Wọ́n ṣe wàdísà àmọ́tí ẹ̀ bá tú ọ̀rọ̀ tí wọ́n sọ. Ó kú kẹ́kẹ́. Òun náà ni pé kárakára bí àwọ̀ yìí àwọn wọn kún bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀. Wọ́n gbà ní kọ̀rọ̀. Wọ́n fi bàbá wa Abdullahi Alikudu sí tí wọ́n lọ láìpẹ́ yìí. Àti gbogbo tó dára bàbá àgbàjáde èèkan gbogbo wọn. Bàbá Bàtúrè wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá Aládàá ń gbà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mélòó la fẹ́ kà? Bàbá wa Àkàtà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àbá àyùnlẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, olówó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, dáadáa ń bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, òkè kan yìí náà ni. Kàràkàrà bí àwà yìí náà ni, àrẹ̀mọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo wọn. Ọlọ́mọsá wọlé àgbàkà jókòó oríire gbogbo àwọn ìpìlẹ̀ rere tí wọ́n ti lọ. Ọlọ́mọsá bá jẹ́ gbogbo wọn. Ọlọ́dúnbàtà àwọn ẹni ọlọ́wọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bismillahi kúrò aláwọ̀ kọ̀ọ̀kan fún gbogbo àwọn ìpìlẹ̀ tí wọ́n ti lọ kàràkàrà yìí. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Àgbàlagbà bí àfàwà tí ń darí ìjókòó yìí látàárọ̀ àfàwà ọ̀kan. Wọ́n ní tó bá fẹ́ ràn yẹn sẹ́ fárísílẹ̀ hakiman. Àwọn tó wọ́n lẹ sí bí àkóńbí ká darí ìjókòó lórí. Ọba tó fi làákàyè náà síbẹ̀ má jẹ́ ó dàrú láíláí. Wọ́n àmín. Wọ́n wá rí bẹ́ẹ̀. Ẹ̀rí ìjókòó yìí pípẹ́jọ wá ní àyè gbogbo aná là ń bọ̀ apàdé mufti. Àwọn olùkọ́ mi àbáwá sẹ́wùlà áríkà wọ́n já mọ̀ pé gbogbo aná la mọ̀ pé pléènì a máa disapọ́ǹtì lọ́pọ̀lọpọ̀ gbà. Wọ́n bá ṣe títí wọn láwọn káńsù eléyìí. Fúnra ara mufti ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Wọ́n fẹ́ ṣe sàádà fáwọn ọmọ yóò ṣe sàádà sátidé. Ó sì sáré lọ Àbújá. Gbogbo ẹ̀mí jẹ̀mọ́ ọpẹ́ wọn jù parí wọn jẹ sẹ́kọ̀ọ́ padà Àlàmísì àti Jímọ̀ ni ọ̀dàlẹ̀ Jímọ̀ sí ṣéwò òdekò òkú tí òdekò àyàkálùkù wa tó kéfì ha ẹni ó ní ìnáwó tiẹ̀ fúnra ẹ̀ láàárọ̀ la láti fi mọ̀ pé wàláhì azim ìjókòó yìí ń bẹ̀rẹ̀ ní mufti pípọ̀ bẹ́ẹ̀ mi náà pè láàárọ̀ bọ́lọ̀ ń fẹ́ ìjọ sátidé òun àsẹ́wọ̀n orí pléènì máa ń gbogbo ọ̀nà pléènì tí ń lo ìkókò sí tọ́fẹ́ padà níjọ Jímọ̀ tí ó bá padà tó sì nínáwó tiẹ̀ náà láàárọ̀ sátidé àwa di pé wọ́n wá àwọn alágbára kan ọ̀rọ̀ wa di private jet lọ́wọ́ agbélé Èkó látàbújá wáyé là òun náà lè dẹ́kun sátidé o. Allahu akbar. Irú ẹ̀ ìtọ́ ta dọ̀rú ẹ̀ náà lọ ṣẹlẹ̀. Àbáwa ní mọ̀lẹ́mọ́lá èèkàn èèyàn ní. Nínú àwọn tọ́lọ̀ ń fi tọ́sẹ́kù lákàrà àwọn àgbàlagbà ní kàràkàrà bí àwa yìí ni wọ́n. Àwọn tó ń jọ ń gbé lọ́rin adára wa mọ̀. Èyí tí sẹ́wọ̀n láríkà sì sọ fáwọn tá a jájọ́ ní tá a jọ wà pẹ̀lú ara wa. Wàláhì làásìlù kẹ́sẹ̀ pé báyà wọn jọ súnmọ́ra wọn náà fi ń sọ yìí. Bọ́lá ti dá àfà. Àwọn àgbàlagbà àwọn ẹni Ọlọ́run bàbá alágbàdo mọ́ wọ́n ti parí nǹkan sí wọn lọ́la. Ọ̀dà bí ẹni pé èrò bíbí kan bẹ lórí mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà yìí tí wọ́n wá àfa wa nímọ̀ ìmọ̀lá kan pé wọ́n lè bá dọ́dọ̀ bùkátà wo bíyà wọ́n bá yìí ṣe sí bíyà. Lillahi fil khalqi. Yóò dà fún ọtí mo fẹ́ wí náà nù ni. Lillahi fil khalqi àìwárò wákàyàrò wa yasafillahu ma yaridọ wa yakataru wa yasafillahu ma yaridọ wa yakataru. Àìwárò wákàyàrò. Àbáni ẹjẹ ẹlọmọ bẹ́ẹ̀ lillahi fil khalqi anwaru wa aqyaru. Ojújojú lọ o. Ara ju ara lọ. Akàlejò jòkó báyìí. Ọlọ́run fi ẹ̀sà táàrin wa. Ẹni bá wá lójú inú Bàsírà tí èsì bá sọ̀rọ̀ ní ọmọ pé bàbá wo sáfù yìí títí. Ọ̀dà
dàbí ẹni pẹ́rú ọlọ́run kan yìí jẹ́ tó yàtọ̀. لله في الخلق أنوار وأخيار ويصف الله ما يريد ويختار ويصف الله ما يريد ويختار. Àbáwá Mọ̀lánà ní Màlúmọ́lá sọ Kàmálùdín. Wọ́n ti ń dára àpọ̀ ti pẹ́. Dára dáadáa. Àwọn adájọ́ wà lù dára wa mọ̀. Wọ́n ti ń gba àpọ̀ ti pẹ́. Mélòó oore tó lọ parí sára wọn. Adáhùn mọ́ ìyá wọn tó dáhùn Mákà. Àìmọye umura, àìmọye hajj. Ó fi wá lórí pé mélòó la fẹ́ kanú lé. Lọ́dọ̀ ti ṣe fún wọn bẹ́ẹ̀ náà ni mọ́tò. Ọlọ́wà yìí wá kéré nínú orí Ọlọ́run ọwọ́ fún wọn ní èyí tí ń ṣe déédéé jàálìtù làhùbà nínú ṣòwò dá àbí ẹ̀kọ́ ni. اللهم لا ممدود الضرب وخلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا. Gbogbo orin tọ́lá ń bá ṣe fún yàn lẹ́yìn tá a kà kún orí tá a kà kó orí ayé yẹ́sọ̀ orí o ẹ̀yàn làwọn ní mọ́tò tọ́pọ̀ ọkọ̀lẹ́ tọ́pọ̀. Àti kútu wa ni àmọ́ olórí ibẹ̀ náà ni pé kọ́lọ̀ ń tún yàn ló ọmọ rẹ̀. Gbogbo tọ́lá ń fà wá ní Màlúmọ́lá iná làwọn náà ń wò lé ní nínú orin àbá náà ló ṣe máa dùn ní sípà. Wọ́n máa kàlákùtù wàhídá. Àwọn ọkùnrin wọn àtọkùnrin wọn bí wọ́n ti jókòó yìí gbogbo Al-Qur'ani ní bẹ́lágbárí wọn. Ọ̀jà nítorí làwọn máa láàmà mú dúdá. Ìwọ Al-Qur'ani nìkan wọ́n tún wá máa yìí nìyí. Wọ́n bá ní àṣọdá. Àwọn ọmọ tó ṣe tọ́ka sí tọ́lọ̀ ń ṣe fún yín lóore làbá yín dúpẹ́ lórí. Alhamdulilayi. Ní màá ṣe yí kọ́ o, ẹ̀yìn nìkan kọ́ o. Ọjọ́ ti lọ ní ìfẹ́ yà ni, torí pé mẹ́rin ni ṣé òṣàrá wípé sí sórí mú wa. Bàbá yìí mú wa kò fílẹ̀. Anakumullahu alhamdulilayi. Ni o ti dá wa yóò rí mu dá. Bàtà yẹ sí dùn wá sá. Yà kúló sàmàkà. Bàtà yẹ sí dùn wá sá. Yà kúló sàmàkà. Èyí bá lọ ṣe fún yìí kò ṣe é lómi o. Bó ti tó, bó ti haranta tó, bó ti lọ́lá tó, bó ti ga tó. Aláìyí ń lọ lápá ní dúpẹ́ sí Ọlọ́run fún yín láwọn ọmọ rẹ̀. Alhamdulilayi. Ọlọ́run wá ní kéyìn èní orí báyìí. Bọ́bá rí bẹ́ẹ̀. Abayín dúpẹ́ o. Alhamdulilayi. Abayín dúpẹ́ o. Alhamdulilayi. Abayín dúpẹ́ o. Alhamdulilayi. Ọlọ́run àjọ bàjẹ́ láíláí. Ọlọ́run tó ní ṣe àwọn ọmọ yìí sojú ẹ̀mí yín. Ọlọ́run àwọn tó kù náà yóò sojú ẹ̀mí yín. Ọlọ́run bá dàbẹ̀ ní Ọlọ́run. Bá tó wá báyín dúpẹ́ bá àwọn ìyá wa náà dúpẹ́. Ẹ̀yin lẹ́jọ́ máa rọrùn. Bí a bá lóbi ìbú àgbákò ni kò ní ní bó ti rí yìí. Ẹ̀yin lẹ́jọ́ máa wà ní ti parí síbẹ̀ látara àwọn aya yín. Èmi ìlú àti kàtẹ́ mi ó ṣe. Ìwọ tó jẹ́ obìnrin Ayatollah tó ń lọ Ọ̀yọ́ state. Ọ̀dọ̀wọ́ rẹ̀ lọ díẹ̀ ìbásọ̀dọ̀ dáadáa lọ́wọ́ tiẹ̀ lọ́pọ̀ jù. Ìnífaradà àmúmára ìgbàfọ́láwọ́ ìjọ orí níjọ́ ìrí àbá àti lè kó lówó tó alimajiri náà ni wá bisikiri Ọlọ́run náà ni wá bó ti lè kó lówó tó àní sí ọmọ lówó inú Ọlọ́run tó fẹ́ ṣe fún ọ nìyí wò bọ́lọ̀ tí wá kẹ́ bàbá yín tó bó ti rí ìhun náà kò ní sáláì máa rí jọ́kọ̀ kan táwọn ìyá yìí pé kọ́kí láwàá sí wọ́n wá fi sùúrù tẹ̀ wọ́n gbà fọlọ́run. Kò sí ní fún àmì ní tẹ̀sẹ̀dí mi máa wá dàtí. Ní Ọlọ́run ọba bí láyà kan àbí méjì mọ́jọ pẹ́ bá ń lọ́nu súrátù Tàríìnì kọ́ máa jẹ́ ti Ayatollah ní kíákíá. للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين ولم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. Ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́gbà kíkọ́ mo jẹ́ ìyàwó àfáà mo jẹ́ ìyàwó ìmáàmù mo jẹ́ ìyàwó sẹ́wù mo jẹ́ ìyàwó khalifa ayà ìlọ́rọ̀ kúfẹ̀ fún wa pé
kéèyàn jẹ́ ní Ọlọ́run kò ní kọ́lọ́hún ọba kíyàwó rẹ̀ náà jẹ́ ní Ọlọ́run o. Àdánwò Ọlọ́run tí mú bẹ́rù ẹ̀ nù. Ó ti ṣẹlẹ̀ lára àwọn ànábì Ọlọ́run méjì. Àbùmọ́mìnì ọjọ́ ti lọ. Allahumma salli alladhina kafaru wa mura'atan wa mura'atan Lut. Ànábì Nuhu ànábì Ọlọ́run ni. Ànábì Lutu ànábì Ọlọ́run ni. Àmọ́ bó ti rí hun. Àwọn méjèèjì ká àdáwò lára obìnrin tọ́lọ́run ti fún wa. Ayatollah ọ̀dọ́wọ́ rẹ̀ dákun. Fàkànà dàrúmà. Ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn méjèèjì. Ọ̀dàlẹ̀ ni wọ́n àwọn méjèèjì wọ́n èso bìíre. Wọ́n jàǹbọ̀ ọkọ wọn. Bẹ́ẹ̀ lọ́la fẹ́ kà bẹ́ẹ̀ náà àwọn obìnrin kọjá pé ṣéwù ni àbá ni ìmáàmù ni ọlọ́gbàdàn wo bì kàn. Àwọn tó wá bí wọ àwọn tó bí yóò rí bẹ́ẹ̀. Wọ́n ní àmánà pẹ̀lú ọkọ wọn. Wọ́n lódodo pẹ̀lú ọkọ wọn. Wọ́n ní àfọkàntà pẹ̀lú ọkọ wọn. Wọ́n ní faradà pẹ̀lú ọkọ wọn. Àwọn ìyá yìí ní faradà pẹ̀lú àfa wa ní mọ̀lẹ́mọ́lá. Bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ìjòkó yóò lè wáyé kò ní rí wájú bó ti rí. Fàkànà dàrúmà. Wàlámù yòókùnìyà ni ó máa mi nílá iṣẹ́ yá. Ọlọ́run àwọn ìyàwó àdẹ́bí méjèèjì tá a dákọ̀ ọ̀hún. Ìwà abúti pẹ̀lú wọn àtàjà wọn, wọ́n di ìyá rẹ̀ lọ́dọ̀ àwọn Ọlọ́run. Òkìlà dínkùlẹ̀ náírà máa dà bílì. Ìwọ ọ̀dàlẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn, ìyọ àjàmbá tí ń bẹ lọ́wọ́ wọn, ìwọ ìforí ìkagbáka tí ń bẹ lọ́wọ́ wọn, bábá ló jáde káwọn àwọn ọ̀nà wọn wọ̀ náà. Àbá yìí. وضرب الله مثلا الذين آمنوا امرأة فرعون. Bọ́lá Ọlọ́run ti wá rí nù. A sọ fún àwọn ẹni pé ànábì Ọlọ́run làwọn méjèèjì Nuhu àti Lútù. Àmọ́ Ọlọ́run wọ́n jogún obì ikú. Wọ́n kàdánwò látara obìnrin. Ẹ wá wo Fìràwọ́n náà tí gbogbo wa ń ṣépè fún. Báyìí pé ọ̀tá Ọlọ́run ni. Tòun ti bẹ́ẹ̀. Ọlọ́run wá ní ọ̀dà ẹ wàá fún lóbìnrin rẹ̀. Obìnrin rẹ̀ ló ń wá jẹ́. Irú ìyàwó Fìràwọ́n àlàfẹ́kọ̀ jẹ́ Asia. Bó sì jẹ́rú Mọ́ríyámà tó bí Yísá tí jẹ́ ìyá Yísá. Kò sí kankan tí ń bẹ lọ́wọ́ Mọ́ríyámà àbí tí ń bẹ lọ́wọ́ Asia tó di sí pé ó fẹ́ràn fámìlì ọkọ rẹ̀, ó fẹ́ràn ẹbí ọkọ rẹ̀. Fìràwọ́n ọ̀dà kóbìnrin ọ̀dà lábẹ́ ọkọ rẹ̀ kọ́ wá máa tọkọ sọ́nà bí ọba kù sí. Bọ́kùnrin bá kú díẹ̀ káàtó bí Fìràwọ́n náà ti rí. Ọlọ́run wá ní kí á ṣe ọ̀dà lẹ́dàá, ó ní wà, ó ní faradà, ó ní kọ́mọ́ra, ọ̀dà àánú. Àdáwò ní jẹ́ fún gbogbo obìnrin tí ò tí rọ́mọ bí. Lọ́dẹ̀ bí ọkọ rẹ̀, àwọn gbogbo àwọn ọmọ àbúrò ọkọ, gbogbo ọ̀lọ́ kan kó, gbogbo ọ̀lọ́ ń jánu mọ́, ọ̀fẹ́ rí wọn, ó lé wọn kó lára rẹ̀, ó sì tí ì bímọ, ọ̀nà àti bímọ dà. Irú ọba àwọn òsì lọ́wọ́ Asia lọ́rọ̀ fi wá sànú ẹ̀. Ìtàn tí gbogbo àmà nípa Musa, ibi ọkọ ni mo fẹ́ lọ. Mo wá fẹ́ kí wọ́n máa tiwa Ayatollah ọ̀dọ́wọ́ rẹ̀. Ẹ̀mbásádọ̀ dáadáa ni ọjẹ́ níbi tó ń lọ lọ́hùn. Gbogbo wa dáadáa ti ń bẹ lọ́wọ́ àwọn tó bí yín. Ìfaradà àmúmọ́ra. Jẹ́ kí wọ́n náà kọ́ máa bẹ pẹ̀lú rẹ̀ tó bá lè tó lọ. Bákan náà àwọn táwa jọkùnrin. Ọ̀wá múlẹ̀ aláàdìjáde tálùkù á ní ìwí kéde pé kọ́ máa ṣe orí rẹ̀ dàrú ni. Ọmọ pé mi ní ọkọ rẹ ni. Èmi olówó orí rẹ̀ yìí wọn la fẹ́ jẹ. Adìyẹ àmọ́nọ́tà. Ó ti ń bí Ọlọ́run náà. Wọ́n kì í yá lọ́ba jíjẹ lẹ́nu. Ìnáníkàrí màálàlẹ́ àmọ́nàtìrọ̀ yìí. Ìnáníkàrí màálàlẹ́ àmọ́nàtìrọ̀ yìí. Adìyẹ àmọ́nọ́tà. Ayé Kùránì láti kéwu. Àbá wa ní ẹlọ́mọ bẹ́ẹ̀ adìyẹ àmọ́nọ́tà. Ìwọ Asia, ìwọ Ayatollah. Àtẹ̀yìntẹ̀ jọ́kọ̀ ìyàwó tí ìyàwó ń bọ̀ wá dọ̀ yín adìlẹ̀ àmánà Ọlọ́run ọba dọ̀wọ́ yín àwọn tá a jọkùnrin jíjẹ mímu níná lílò ọ̀run wa lọ́wọ́ o adìlẹ̀ àmánà ta. Wọ́n kì í yá báyìí tẹ̀lé. Ẹ má jà bá àwọn obìnrin yìí o ẹni fọkàtà pẹ̀lú àwọn obìnrin yìí o ìwọ Asia àbí ìwọ Ayatollah ọ̀dọ́wọ́ tiẹ̀ náà. Bọ́ ọba dágbére ibì kan fọkọ rẹ májọ ọjọ́ bíbí tó ń lọ ibòmíì ni wọ́n ti wá gbúrò rẹ̀. Bàbá tó ní wà báwọn lọ́wọ́ wọn ò lè láti pọ̀ tán rí lórí ẹ̀. Èyí tàn sílẹ̀ ní ìlànà Ọlọ́run bọ́lọ̀ ti fẹ́ là ń ṣe yìí.
lábẹ́ sunnata Allahi lati qad khalat min qabl wala tajida li sunnati Allahi tabdila. Sunnata Allahi lati qad khalat min qabl wala tajida li sunnati Allahi tabdila. Kò sí ẹ̀sìn kan tó pé tó ju ìsìlámù lọ. Ìsìlámù ló gbé bá a ti fẹ́ra wa nílànà àtọ̀lọ́hun títà nábì wa Muhammad. Kí ìsìlámù tó dé ó ní bí wọ́n ti fẹ́ra wọn tẹ́lẹ̀ lóríṣiríṣi. Wọ́n a máa pè ká ní nìkáwù lìmùtíátì, nìkáwù ṣìgárì, Sahul muhaddadi. nìkáwù lìmùhádàdì. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ bá òtí náà fà wá. Pépé ọkà kanrin. Àwọn gbogbo àwọn nìkáwù yìí ni wọ́n ń pè ní àǹkà àtúnifásídà. Condemns marriage kí Ìsìlámù tó dé. Àmọ́ bàtí Ìsìlámù dé, ọwọ́ gbé fọ́tò dáadáa wá. Ìwọ̀n jẹ́ sí pé tá a bá ṣe ìyàwó bá ti fẹ́ ṣe yìí, a gbọ́dọ̀ rí nǹkan mẹ́rin ní gbọ́dọ̀ pé àkọ́kọ́. Alimahalu, a gbọ́dọ̀ rọ́kọ ìyàwó àti ìyàwó. Ìṣó. Sọ̀dáàkù. A gbọ́dọ̀ rí dáwọ́rì tá a mọ̀ sí sàdáàkì. Ọdún méjì. Ṣáàyè lẹ́yìn A gbọ́dọ̀ àwọn tí ó witness gbẹ́njọ́ tí wọ́n fẹ́ fi ayatollah fún wa lọ́yọ̀ state. Gbogbo àlọ́ wà ń bẹ̀. Ìjọ tí àwọn àfa wa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ìjọ tí wọ́n so yìgì wọn pẹ̀lú ìyàwó wọn, a wà ń bẹ̀. Ẹlẹ́kẹ̀rin kọ́. Wàlíyù òun dandan àwọn àpò inú àwọn àpò inú wàlíyù lẹ̀ amúrí. A gbọ́dọ̀ fẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀yọ́ tá à ń ṣẹ̀ṣẹ̀ nílé nìyí. Àbá wa Halika ti sọ ọ́ lẹ̀ kadarí wípé a ti mọ̀ wọ́n ti pẹ́. Ìjọ sí pé èké ṣèjòkó yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá. Wọ́n ti wá síwájú láti wá tọrọ pé tọ́ aródòdó kan lé yín lọ́dọ̀ àbá wa ní Mọ̀lúmọ́lá ṣe ìyọ̀ǹda rẹ̀ àbẹ́ ìyọ̀ǹda rẹ̀. Bí àdìsínà Kùránì ló kú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a kà kalẹ̀ yìí. Gbogbo àwọn eléyìí náà ń pè ní as-surutul matluba. Tọ̀yẹ̀ pé lẹ́sìn tá a bá rí ìdí ọgbọ́dọ̀ so. Tọ́ bá rí bẹ́ẹ̀, àwa bára wa dúpẹ́. Alhamdulillah. Abáfá wa Kamaludini abáyé dúpẹ́ púpọ̀. Alhamdulillah. Ọ̀nà tó ní ṣe yín sojú ẹ̀mí yín pé tó gbogbo ẹni tí lálá náà lálá rẹ̀ ṣẹ. Orí bẹ́ẹ̀ o. Ọlọ́run tó lálá nẹ́bí ṣe ìjọ náà lọ́hùn pé ha ṣe wá ní padà sí Mẹ́kà mọ́ni. Nígbà wọn lè jáde Màdínà, ọ̀rọ̀ wa di pé a ṣe ìjìra, àmọ́ lè jáde Mẹ́kà, ọ̀rọ̀ wa di pé a ṣe ìjìra, ọwọ́ kò Mẹ́kà ó dèrò Màdínà. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ ibi wọ́n sọ orí ẹ̀ sí, òkú olẹ́mi rẹ̀. ربنا كان صدق الله ورسوله وبيا بالحق لا تدخلون المسجد إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين. àwọn bá tó ní bẹ́lẹ̀ ní àbá wa ní Mọ̀lúmọ́lá bí ọlọ́run dọwọ́ rẹ̀ ọjọ́ tẹ̀ tí ìrìnàjò wa ṣe sọ́dọ̀ ọlọ́run ìpẹ́tọ́ àwọn ọmọ mi wọ̀nyí yìí mo fẹ́ kémi náà ó ṣe hákù tí mo rí lórí wọn kí n ṣe fún wọn. Ọ̀tọ̀ ni responsibility, ọ̀tọ̀ ni duty, ọ̀tọ̀ ni right. Wọ́n bá kílẹ̀ mú láti wọ́n náà gbà pé o ní hákù tó fún yàn. Làwọn hákù wàlẹ́ sàlẹ̀ yìí hákù wọ́n máa máa káàna fàlẹ́ hasanu jamilu. Àkọ́ríkà ni Rasulu yàrá òkúka ìgéèrè. Alayhi li ghairi wà wá Rasulu. Wọ́n bá níbẹ̀ àbá wa ní Mọ̀lúmọ́lá ẹ̀tọ́ tẹ̀ ní lórí àwọn màmá yín náà lẹ́sìn fún wọn. Ọlọ́run báwa ni ẹ̀rí ṣe báyìí. Àwọn tó kù náà ló máa ṣàjẹ́ ìṣe lórí tiwọn náà. Gbogbo àwọn ọmọ náà ló máa ṣàbà fún wọn lágbàáríkà. Ọlọ́run jẹ́ wọ́n gùn lẹ́mìí. Ọlọ́run jẹ́ wọ́n sọjọ́ fún yín. Ibi tí ọmọ wa Ayatullahi lọ. Ọba wa tẹ́lẹ̀ fún lọ́hùn. Ó sì bá a lékè lọ́hùn. Ọlọ́run bá a kọ́ máa ṣe. Kọ́lọ́run ni kọ́ ṣe ìdáyà rẹ̀. Lábẹ́ríkà àwọn ẹni Ọlọ́run. Lábẹ́ríkà àwọn ẹni Ọlọ́run. Lábẹ́ríkà àwọn ẹni Ọlọ́run. Àárín òun ọkọ rẹ̀ náà. Àárín òun ọkọ rẹ̀ náà. Ọlọ́run jọ dà wọ́n. Ọba tó bá àlùbáríkà sáàrin ànábì Ádámù àti Hawa. Ọba tó bá àlùbáríkà sáàrin ànábì Ádámù àti Ọ̀sẹ̀ náà Hawa. Ìkísù àti Suleiman. Ìkísù àti Suleiman. Má dàrin Abdullahi àti Ayatullahi Àdáwọn wò. Abdullahi àti Ayatullahi wò. Àgbàdo tó fi sáàrin ànábì wa Muhammad. Àgbàdo tó fi sáàrin ànábì wa Muhammad. Àtàwọn ọmọ Mahati náà wà yá wa. Ìyá wa tó ní Àdìgbà ni Aisha ní gbogbo wọn bẹ́ẹ̀. Aisha gbogbo wọn bẹ́ẹ̀. Wọ́n sàbí fẹ́ jọ.